gbogbo ayé ẹ̀tẹ́ ti gbọ́rọ̀ mi kérésì kì í ṣọdún mùsùlùmí pẹ̀lú January wà ó láláyé nù. Gbogbo ayé ẹ̀tẹ́ ti gbọ́rọ̀ mi kérésì kì í ṣọdún mùsùlùmí pẹ̀lú January wà ó láláyé nù. gbogbo ayé ẹ̀tẹ́ ti gbọ́rọ̀ mi gbogbo ayé ẹ̀tẹ́ ti gbọ́rọ̀ mi kérésì kì í ṣọdún mùsùlùmí pẹ̀lú January wà ó láláyé nù. Gbogbo ayé ẹ̀tẹ́ ti gbọ́rọ̀ mi kérésì kì í ṣọdún mùsùlùmí pẹ̀lú January wà ó láláyé nù. mímọ́ ní fọ́ba tí kò lórogún mímọ́ ní fọ́ba tí kò lórogún aláwòrán ẹni tí ń fẹ́ dámọ̀nà ṣé bóun lẹni tí ń ṣẹ̀dá lọ́nà ẹni bá wọ́ lọ́hùn ní ìfẹsìn ẹ̀yìn ṣùgbọ́n káwé tiwa ká lè jàre wọn. Gbogbo ayé ẹgbẹ́ ti gbọ́rọ̀ mi kérésì kì í ṣọdún mùsùlùmí pẹ̀lú January wà ó láláyé nù. ọ̀yájú ní ikú mo tún ti dé ọ̀yájú ní ikú mo tún ti dé iṣẹ́ kálukú kò dọ̀gba rí aláwòrán nínà ṣàyàkùn láṣàtà bẹ́ẹ̀ nìkan bá pààrọ̀ kẹ́nìkan sódòdó. Gbogbo ayé ẹ̀tẹ́ ti gbọ́rọ̀ mi kì í ṣọdún mùsùlùmí pẹ̀lú January wà ó láláyé nù. kí n kọ́gbé látòrí kérésì yẹn kí n kọ́gbé látòrí kérésì yẹn ọjọ́ ìbí tán sọ pé tí Jésù ni ọjọ́ ìbí tán sọ pé tí Jésù ni. Pope Julius ló ronú rẹ̀ lọ́jọ́ kan Pope Julius ló ronú rẹ̀ lọ́jọ́ kan. ọmọ Róòmù ṣáni Pope tí mo sọ ọ̀gá àgbà fáwọn Christian nígbà yẹn lọ́dún 336 ló sọ yẹn pé kọjọ́ kan kó máa jẹ ọjọ́ ìbí fún Jésù ẹni tí àwọn gbà fún kò sì fi mú December 25 ló sì fi mú December 25 àtìgbà yẹn títí tó dọjọ́ òní ni wọ́n ti ń ṣọdún kérésì láyé. Gbogbo ayé ẹ̀tẹ́ ti gbọ́rọ̀ mi kérésì kì í ṣọdún mùsùlùmí pẹ̀lú January wà ó láláyé nù. mùsùlùmí ni ẹ kí ló kàn ẹ́ mùsùlùmí ni ẹ kí ló kàn ẹ́ ṣe ṣọ́ọ̀ṣì ní ilé ìjọsìn rẹ àbí Jésù ọmọ Mary ló tẹ̀lé ló fi ra aṣọ fún ọmọ pẹ̀lú ìyàwó àti bàtà kérésì lọ ṣọ́ra ẹ kó má dẹ́ni ègbé oúnjẹ lọ́túbọ̀. Gbogbo ayé ẹ̀tẹ́ ti gbọ́rọ̀ mi kérésì kì í ṣọdún mùsùlùmí pẹ̀lú January wà ó láláyé nù. títí January 1 ló lè ju ó títí January 1 ló lè ju ó ìdí nìyí gbogbo ẹ̀yin mùtúmù wa ìdí nìyí gbogbo ẹ̀yin mùtúmù wa January orúkọ òrìṣà máa ní January orúkọ òrìṣà ní Jánọ́ọ̀sì lórúkọ rẹ̀ nípìnlẹ̀ God of Dust ní èdè olóyìnbó ìtumọ̀ ní òrìṣà àwọn lẹ̀kùn bó bá jọ̀rọ̀ kẹ lọ́gọ́ gùlọ́ béèrè tó máa ń bọ̀ lọ́dọọdún lọ́jọ́ àkọ́kọ́. Gbogbo ayé ẹ̀tẹ́ ti gbọ́rọ̀ mi kérésì kì í ṣọdún mùsùlùmí pẹ̀lú January wà ó láláyé nù. ṣó yẹ kó kópa nínú ọdún ẹbọ ṣó yẹ kó kópa nínú ọdún ẹbọ ṣó yẹ kó jóúnjẹ tọ́sí ìforíṣà ò ti gbàgbé ọ̀rọ̀ ànábì tó tẹ̀lé tó ní mọ̀ntàṣà bàbí kọ́ omi fàbúwà mi ní òmù lànàbì sọ mùsùlùmí tí ń wá ṣe kọ́pì ó jẹ́ aṣọra kó má dára wọn. Gbogbo ayé ẹ̀tẹ́ ti gbọ́rọ̀ mi kérésì kì í ṣọdún mùsùlùmí àtẹnujẹ pẹ̀lú January wà ó láláyé nù. agbọ́pẹ́ ti rè dùmọ̀ta lọ raṣọ agbọ́pẹ́ ti rè dùmọ̀ta lọ raṣọ ẹ̀dọ́dọ̀ṣòdì brown lọ ra jíǹsì
ẹ̀dọ́sọ̀dì brown lọ ràjíǹsì ẹ̀tún rankara dàbí fàfáwọn ọmọ ẹ̀ ti gbàgbé pé aláàjì ló ń pè yín ẹ̀ ti gbàgbé pé aláàjà ló ń pè yín ọdún èyí kì í ṣe yí ìdí ẹ̀ gbàgbé ẹ̀ wá forí jìn lọ sọ́dọ̀ Ọlọ́run ẹ wá foríjì kẹ́ ẹ yára lọ túbà. gbogbo ayé ẹ̀tẹ́ ti gbọ́rọ̀ mi ìrètí yege sọdún mùsùlùmí pẹ̀lú January 1 ó lálàyé nù. agbọ́pẹ́ tí rèdúmọ̀ta lọ raṣọ ẹ̀dọ́sọ̀dì brown lọ ra jíǹsì ẹ̀tún rankara dàbí fàfáwọn ọmọ ẹ̀ ti gbàgbé pé aláàjì ló ń pè yín ẹ̀ ti gbàgbé pé aláàjà ló ń pè yín ọdún èyí kì í ṣe yìí ìdíyẹ gbàgbé ẹ wá foríjì kẹ́ yára lọ túbà. gbogbo ayé ẹ̀tẹ́ ti gbọ́rọ̀ mi kérésì igi ìṣọdún mùsùlùmí pẹ̀lú January 1 ó lálàyé nù. gbogbo ohun tí mo wí bó ta yín létí gbogbo ohun tí mo sọ bó ta yín létí ẹni tó bá tá a bá nínú yín bó jẹ́ Yorùbá bó ṣe mọ́ la bó ṣe gùn kó ní tọ̀hún kó yá múra tún bẹ́ẹ̀ ṣe torí pẹ̀tẹ́ ṣáni wá sí ṣe rí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a nà ní pápá òbọ́kùnrin kódà ó lè bọ̀bìnrin ó tún lè tàbẹ́ ní tí ń ṣe wá sí mi ò pé kẹ́nìkan foríjì mi ẹnikẹ́ni bàtà bá àfikún lọ́tún. gbogbo ayé ẹ̀tẹ́ ti gbọ́rọ̀ mi kérésì igi sọdún mùsùlùmí pẹ̀lú January 1 ó lálàyé nù. gbogbo ohun tí mo sọ bó ta yín létí gbogbo ohun tí mo wí bó ta yín létí ẹni tó bá tàbá nínú yín bó jẹ́ Yorùbá bó ṣe mọ́lá bó ṣe gùn kó ní tọ̀hún kó yá mú ràtúnbẹ̀ ṣe kò rí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ṣáà ní wá sí ṣe rí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a nà ní pápá kò bọ́kùnrin kódà ó lè bòbìnrin ó tún lè tàbẹ́ ní tí ń ṣe wá sí àwọn òǹgbẹ kẹ́nìkan foríjì wá ẹnikẹ́ni bàtà bá àfikún lọ́tún ṣe. gbogbo ayé ẹ̀tẹ́ ti gbọ́rọ̀ mi kérésì igi sọdún mùsùlùmí pẹ̀lú January 1 ó lálàyé nù. bálágídí bá gbọ́ wọ́n lè mú wá bú bálágídí bá gbọ́ wọ́n lè mú wá bú wọ́n tiẹ̀ tún lè pé kìlò dínà wọ́n tiẹ̀ tún lè sọ pé kìlò kan wá kò ní wù mí kéṣù ó jẹ́ ìlérè ọ̀yájú ní kúrò lẹ̀ ní tí ń bẹ̀rù ẹnikẹ́ni bàtà bá àfikún lọ́tún ṣe. gbogbo ayé ẹ̀tẹ́ ti gbọ́rọ̀ mi kérésì igi sọdún mùsùlùmí pẹ̀lú January 1 ó lálàyé nù. gbogbo ayé ẹ̀tẹ́ ti gbọ́rọ̀ mi gbogbo ayé ẹ̀tẹ́ ti gbọ́rọ̀ mi kérésì igi sọdún mùsùlùmí pẹ̀lú January 1 ó lálàyé nù. gbogbo ayé ẹ̀tẹ́ ti gbọ́rọ̀ mi kérésì igi sọdún mùsùlùmí pẹ̀lú January 1 ó lálàyé nù. kérésì kí ìṣọdún mùsùlùmí pẹ̀lú January 1 ó lálàyé nù. kérésì kí ìṣọdún mùsùlùmí pẹ̀lú January 1 ó lálàyé nù. Happy New Year kí ìṣọdún mùsùlùmí o pẹ̀lú January 1 ó lálàyé nù. ọdún yìí kí ìṣọdún pẹ̀lú January 1 ó lálàyé nù. kérésì kí sọdún mùsùlùmí pẹ̀lú January 1 ó lálàyé nù. ẹ̀tún rankara dàbí fàfáwọn ọmọ pẹ̀lú January 1 ó lálàyé nù. àgbọ̀pẹ̀ tí lóṣooṣù tí lọ́raṣọ pẹ̀lú January 1 ó lálàyé nù. ẹ̀tún rèdúmọ̀ta làgínníṣẹ́ pẹ̀lú January 1 ó lálàyé nù. ẹ̀jẹ̀ yà wá foríjì kẹtùbà o pẹ̀lú January 1 ó lálàyé nù. láìsí tọ́kì méjì náà ni pẹ̀lú January 1 ó lálàyé nù. nítorí tọ́kì méjì náà ni pẹ̀lú January 1 ó lálàyé nù. pẹ̀lú fried rice jollof rice tẹ̀ ń jẹ ní pẹ̀lú January 1 ó lálàyé nù. nítorí
bígì kòlà náà ni pẹ̀lú January wá ó lálàyé nù. àtẹnujẹ fẹ́ pààyàn ẹ̀jẹ̀ fura. pẹ̀lú January wá ó lálàyé nù. pẹ̀lú January wá ó lálàyé nù. pẹ̀lú January wá ó lálàyé nù. pẹ̀lú January wá ó lálàyé o. pẹ̀lú January wá ó lálàyé nù. ẹ ṣeun ẹ ṣeun. ilé ẹ̀ wá ròyìn lápá.